Ẹ yé fún àwọn ọmọ kékeré ní ọtí afáralókun mu o. Àwọn dókítà tó mọ̀ nípa ìtọ́jú àwọn ọmọ kékeré ti ṣèkìlọ̀ lórí ìṣọwọ́ tí àwọn ọmọ kékeré ṣe mu ọtí afáralókun báyìí. Wọ́n ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí eléyìí tó lè ṣàkóbá fún ìlera ara wọn. Bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ọmọ tí wọ́n máa ń mu ọtí afáralókun yìí ní àrùn ìtọ̀ ṣúgà kò jìnnà sí, bẹ́ẹ̀ ló sì máa ń ṣàkóbá fún ìlera wọn. Ọ̀kan lára wọn, Dókítà Bello Surajudeen ṣàlàyé pé kò sí àǹfààní kankan nínú ọtí afáralókun, ṣe ló kàn máa ń di ààyè tó yẹ kí oúnjẹ dúró sí lára wọn. Bello sọ síwájú pé ọ̀pọ̀ ọmọ kékeré ni wọn kò fẹ́ jẹun gidi mọ́, wọ́n sì lè dángájíá lójú, ṣùgbọ́n kò sí okun kankan nínú wọn. Wọ́n wá rọ àwọn òbí àti alágbàtọ́ láti rí i dájú pé wọ́n fún àwọn ọmọ wọn lóúnjẹ afáralókun dípò ọtí afáralókun nítorí ewu ńlá tó ní fún ọjọ́ iwájú àwọn ọmọ náà.